bí àwọn efcc ti fi El-Rufai sílẹ̀ bẹ́ẹ̀ làwọn Icpc mú un. béèyàn bá gbá eégún abúlé létí bó ti ń pààrà ilé baálẹ̀ ni yóò máa pààrà ilé alágbàá, bẹ́ẹ̀ náà ni yóò sì máa délé ìyá àgan. ó sì dìgbà tó bá ṣètùtù fáwọn ọlọ́jẹ̀ tó kù. láì jẹ́ bẹ́ẹ̀, kódà kó fi òòrí para látàárọ̀ ṣúlẹ̀, ara ò ní rọ̀ o. bí nǹkan ti rí báyìí fún ọkùnrin olóṣèlú wọ́njọ́nwọ́njọ́n tí wọ́n ń pè ní Nasiru El-Rufai lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. ẹni tó jẹ́ bó ti ń pààrà ọ̀dọ̀ àwọn ọlọ́pàá Efcc ló ń pààrà ọ̀dọ̀ àwọn ọlọ́pàá Icpc. amúnifọ́ba sì ni gbogbo wọn. ọ̀dọ̀ àwọn Efcc ló wà tẹ́lẹ̀, àmọ́ ní báyìí àwọn Icpc ti gbé e lọ. ọlọ́run ṣe é ní gbangba lójú gbogbo ayé lọkùnrin náà ti sọ pé kódà púrẹ́sídẹ̀ǹtì gan kò lè ní kí òun má rin ìrìn ẹsẹ̀ òun. àmọ́ ní báyìí òun náà yóò ti mọ ẹni tí wọ́n ń pè ní ààrẹ àti agbára rẹ̀. ààrẹ ń pè ọ́ òun dífá bí ifá ààrẹ fọre bí ààrẹ kò bá fọre ńkọ́. ohun táwọn ọlọ́gbọ́n nílẹ̀ Yorùbá látijọ́ ṣe máa ń kọrin ààrẹ kórí mi má jẹ́ ń ṣààrẹ ọ̀nà kákàǹfò nìyẹn. El-Rufai fọwọ́ pa idà lójú ní ìdábàgè. ṣé òun ò mọ̀ pé oníbàtà tó bá fojú dẹ̀gún ẹ̀gún yóò gún un ni. láti 1999 tí El-Rufai ti ń ṣe iṣẹ́ ọba àti òṣèlú ẹ̀ kò sí ẹnìkan tó láyà tó tì í mọ́lé rí, torí kí wọ́n tó mú ni yóò ti máa pariwo ránran. yóò máa pariwo bí orogún tí ìyáálé ẹ̀ tilẹ̀kùn yàrá ọkọ wọn mọ́ pé kò lè wọlé. níbi tó sì ti ń pariwo ni wọn yóò ti sọ pé kí wọ́n fi El-Rufai sílẹ̀ jàre. ohun tó fojú ìjọba Umaru Yar'Adua rí ló ń lọ yẹn o, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀, torí ó ti ń rìn tẹ́lẹ̀ pé òun ló yẹ kí Ọbásanjọ́ gbéjọba fún. kódà ó rán ọ̀rẹ́ ẹ̀ kan tó ń jẹ́ Osita Shidoka sí Ọbásanjọ́. nígbà tí bàbá náà kò sì gbéjọba fún un ló bá ń fi ìkanra ẹ̀ mọ́ Yar'Adua tí wọ́n gbéjọba fún. ọ̀rọ̀ náà le débi pé El-Rufai tán Yar'Adua ní sùúrù. nígbà tí wàhálà àti èébú ẹ̀ pọ̀, nìyẹn bá fẹ́ kí àwọn agbófinró gbá a mú kó lè mọ̀ pé eyín tí ajá fi ń bá ọmọ ẹ̀ ṣeré náà ló fi ń gé e jẹ. àti pé òpònú èèyàn ní bá ẹni tí èkú idà bá wà lọ́wọ́ ẹ̀ jà nígbà tó jẹ́ ilé èkú ló lọ̀bẹ. Yar'Adua ní kí wọ́n gbá El-Rufai mú kí wọ́n lè kìlọ̀ fún un. ọlọ́run ló mọ bó ṣe gbọ́, àfi gbìrì lẹ́rán tú dànù nínú ihò. wọ́n wá àwọn ò rí. ọmọkùnrin afẹnujà náà ti lọ bámúbámú. bẹ́ẹ̀ ló ṣe pé láti 2008 tí El-Rufai ti lọ, ní 2010 lẹ́yìn ikú Yar'Adua ló tó tún padà wọ Nàìjíríà wá. ọ̀pẹ̀lọpẹ̀ Goodluck Jonathan tó ṣe ìyẹn fún un. ṣùgbọ́n ohun tí El-Rufai fojú Jonathan rí náà ló ń lọ yẹn o. ọkùnrin náà kò sì lè gbàgbé láé, torí ó kábàámọ̀ gidigidi pé òun lòún gba El-Rufai láàyè kó tún padà wọlé wá. ìhàlẹ̀ burúkú tó máa ń ṣe fún Jonathan ní láti sọ fún un pé ṣé kò mọ̀ pé Fúlàní làwọn ni, Fúlàní ló nílẹ̀ yìí, àti pé gbogbo ohun tó ń ṣe yẹn ìyẹn nígbà tí wọ́n fẹ́ gbógun gidi ti àwọn afẹ̀míṣòfò ìgbà náà. El-Rufai ní Jonathan kò fẹ́ máa pa àwọn ọmọ Fúlàní ni, àti pé àwọn Fúlàní yóò gbẹ̀san gidi lára ẹ̀ tó bá yá. kí Jonathan tó sọ̀rọ̀ kan, El-Rufai ti wọ́n yóò sì fi ìwé ṣe ń ṣe, ó sì sọ ààrẹ náà di aláìlágbára lójú ayé. àgàgà nígbà tí wọ́n dá ẹgbẹ́ APC sílẹ̀ tí El-Rufai wọ inú ẹgbẹ́ náà, àfi bíi pé nítorí Jonathan ló ṣe wà nínú ẹgbẹ́ náà ni kò sì padà lẹ́yìn ẹ̀ títí tí wọ́n fi gbàjọba lọ́wọ́ ọkùnrin náà ní 2015, tó sì hàn sí gbogbo ayé pé àlùwàlá ológbò àti kẹranjẹ yìí náà ni, torí El-Rufai di gómìnà Kaduna. ìhàlẹ̀ àti ìfọ́nu pẹ̀lú ìdẹ́rùbà tó ti mọ́ ọkùnrin náà lára tó máa ń ṣe kiri fún gbogbo ìjọba náà ló ń ṣe fún àwọn Tinubu yìí. ó fẹ́ kó wọn láyà jẹ ni kí wọ́n fi lè mọ̀ pé òun nìkan lẹ́nu ẹ̀ gbọ̀rọ̀, àti pé kò sẹ́ni tí kò lè sọ̀rọ̀ sí òun ló lórí àwọn Fúlàní Nàìjíríà. nítorí bẹ́ẹ̀ gbogbo ohun tó bá sọ kò sẹ́nìkan tó gbọ́dọ̀ torí ẹ̀ mú, àfi bí agogo tí wọ́n lẹ́nìkan kì í pa ohùn mọ́ lẹ́nu. àmọ́ kò jọ pé àwọn ìjọba ilé yìí bẹ̀rù ẹnìkan o, nítorí bí El-Rufai ti ń ṣe gbogbo ẹ̀
nígbà tó ṣe é dé ọ̀dọ̀ tiwọn yìí àfi bí ìgbà tí aáyán pakuru mádìyẹ pẹ̀rẹ̀ tó ta mádìyẹ báyìí níṣẹ́ lẹyẹ ńlá gbé e jẹ. Ó sì dàbí pé ọ̀rọ̀ díẹ̀ ti tó fún ọlọ́gbọ́n ẹ̀ báyìí, òun náà ti mọ ẹni tí wọ́n ń pè ní ààrẹ. Àwọn tó mọ bí ọ̀rọ̀ ẹ̀ ṣe ń lọ ní ọ̀dọ̀ àwọn agbófinró wọ̀nyí ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ kò bọ́ sí àsìkò àwẹ̀ ni ohun tí wọn ìbá fojú ẹ̀ rí ìbá ṣòro kó tó tún jáde tí yóò máa pariwo ẹnu. Àmọ́ nítorí ààwẹ̀, nítorí kí àwọn tí kò mọ ohun tí ọkùnrin náà ti ṣe sẹ́yìn má máa pariwo pé wọ́n tì í mọ́lé nínú Ramadan, wọn ò jẹ́ kó sin Ọlọ́run ẹ̀. Ohun tó jẹ́ kí àwọn EFCC ṣètò láti fún un ní bẹ́ẹ̀lì nìyẹn. Nírọ̀lẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ni wọ́n ṣe eléyìí fún un. Bẹ́ẹ̀lì tí wọ́n fún El-Rufai lọ́dọ̀ àwọn EFCC yìí, bẹ́ẹ̀lì tí yóò máa mú un pààrà ọ̀dọ̀ àwọn agbófinró náà ni o, kì í ṣe pé ẹjọ́ ẹ̀ ti tán rárá. Àwọn EFCC fún un ní bẹ́ẹ̀lì yìí láti túbọ̀ ṣèwádìí lórí àwọn ọ̀rọ̀ tó sọ fún wọn. Ohun tí wọ́n ṣe fi í sílẹ̀ lálẹ́ ọjọ́rú náà nìyẹn. Ṣùgbọ́n kò lè kúrò níbẹ̀ nítorí nínú àhámọ́ níbẹ̀ ló ṣì wà nígbà tí àwọn agbófinró ti Icpc fi dé. Ó sì jọ pé wọ́n ti sọ kinní náà fúnra wọn ni. Bẹ́ẹ̀ làwọn náà rù ú lọ lálẹ́ ọjọ́ yìí kan náà. Nígbà tí ilẹ̀ mọ́, àwọn èèyàn sì ń béèrè pé níbo ni El-Rufai wà báyìí nítorí wọ́n rò pé àwọn DSS ni wọ́n ti gbé e lọ ni. Àmọ́ nígbẹ̀yìn alukoro àwọn Icpc John Ode kọ ìwé jáde kí gbogbo ayé lè gbọ́. Ohun tó kọ sínú ìwé náà ni pé ní alẹ́ òní lásìkò tá a wà yìí, Malam Nasiru El-Rufai gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan ó wà lọ́dọ̀ wa o. Malam El-Rufai wà lọ́dọ̀ wa níléeṣẹ́ Icpc tí ó ń rí sí ìwà ìbàjẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba. Ó wà lọ́dọ̀ wa báyìí nípa ìwádìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni. Èyí ni pé kò sí àwítúnwí tàbí àríyànjiyàn kan níbẹ̀ mọ́. Ọ̀dọ̀ àwọn Icpc ní ọkùnrin mínísítà ìlú Àbújá nígbà kan náà wà báyìí, níbi tí yóò ti máa dáhùn àwọn ìbéèrè tí wọ́n bá ń bí lórí ọ̀rọ̀ owó kíkó jẹ. Ṣé lásìkò tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kaduna ṣe ìwádìí ọ̀rọ̀ àwọn owó kan tí wọ́n ló sọnù ráúráú lásìkò tí òun El-Rufai fi ń ṣèjọba, ìyẹn 2,403 billion naira. Bí wọ́n ti kọ̀wé sí àwọn EFCC náà ni wọ́n kọ̀wé sí àwọn Icpc tí wọ́n ní kí wọ́n wádìí àwọn ọ̀rọ̀ owó náà wò dáadáa. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀sùn náà pé oríṣiríṣi, èyí tó wà lọ́dọ̀ àwọn EFCC yàtọ̀ díẹ̀ sí tàwọn EFCC, àmọ́ orí ọkùnrin kan náà ló dá lé lórí. Ìkówójẹ yìí náà ni. El-Rufai ti pariwo títí pé òun kò jẹ̀bi ọ̀rọ̀ yìí. Àwọn Icpc sì ti pè é títí tí kò dá wọn lóhùn. Kódà lọ́jọ́ tí wọ́n pariwo pé wọ́n fẹ́ mú un ní pápákọ̀ òfurufú nígbà tó ń bọ̀ láti Cairo, ọkùnrin náà bú àwọn Icpc yìí dáadáa. Ó ní wọn ò mọṣẹ́ rárá, wọ́n kàn ń tẹ̀lé báṣubàṣu ni, pé bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ kọ́ làwọn ń ṣe yẹn. Àmọ́ ọ̀rọ̀ ò jìnnà mọ́ o. Ẹni tó sọ owó nù ti pàdé ẹni tó rówó he. Àárín ara wọn ló kù tí wọn yóò ti yanjú ẹ̀ bóyá owó tó sọnù ni wọ́n rí he. El-Rufai ti wà lọ́dọ̀ àwọn Icpc tó ń bú bí ẹni láyìn tẹ́lẹ̀. Bóyá bó bá jáde níbẹ̀ yóò tún máa bú wọn ni o, tàbí yóò gbà wọ́n lọ́gàá ni o, ìyẹn lẹ́nìkan ò tí ì lè sọ. Àmọ́ èyí tó mú ọ̀rọ̀ yìí ṣe kókó ni pé níṣe ni El-Rufai ń hùwà bíi pé kò sẹ́ni tó lè mú òun ní Nàìjíríà tẹ́lẹ̀. Àfìgbà tó ṣe fúlẹ́ńgẹ́ bí òròmọdìyẹ tó fojú dàṣà, ọ̀sán gangan làṣà gbé e. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀ràn yìí nìkan ló wà lọ́rùn ọkùnrin náà o, ó sì kù tàwọn DSS lẹ́gbẹ̀ẹ́ kan, àwọn tí wọ́n ń retí ìgbà tí àwọn wọ̀nyí yóò fi sílẹ̀. Ṣé bí òun ló sọ pé òun àtàwọn kan dá tẹlifóònù Nuhu Ribadu tó ní gbogbo ohun tí ọkùnrin olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò náà bá sọ pẹ̀lú àwọn míì làwọn ń gbọ́. Orí tẹlifíṣàn gbogbo ayé ló sì ti sọ ohun tí àwọn DSS náà ṣe lúgọ̀dé kó lè wá jí sí wọn, kó fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àwọn ìmọ̀ ẹ̀rọ tó mọ̀ àti àwọn irinṣẹ́ rẹpẹtẹ tó kó jọ tó lè fi ṣe ohun tó ní òun ń ṣe yìí. Lóòótọ́ o, ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ADC tóun náà fẹ́ du ipò ààrẹ níbẹ̀, Chibuzo Rotimi Amaechi, ti sọ pé òun ò rò pé El-Rufai lágbára kankan níbìkan tó lè fi dá fóònù Ribadu lù, àti pé Ribadu gan ló ń dá fóònù àwọn lù nítorí pé ó fẹ́ kí Tinubu wọlé ní 2027 kí òun náà sì di ààrẹ ní 2031.
síbẹ̀ ọ̀rọ̀ Amaechi yìí lè má tà lójú ayé nígbà tó jẹ́ El-Rufai ló fẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọ́n dè é lókùn tó fi ń wí i. ní báyìí ṣá ọkùnrin náà ti wà lọ́dọ̀ àwọn Icpc ó ń ṣe fàájì ẹ̀ níbẹ̀ lọ. nígbà tó bá sì tún kúrò níbẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ lójú ẹsẹ̀ náà làwọn DSS yóò tún gbà á mú, torí wọ́n ti ń sọ kiri pé àlàyé wà tí yóò fẹnu ara ẹ̀ ṣe fáwọn, ọ̀rọ̀ ẹ̀ làwọn fẹ́ gbọ́. nígbà tí wọ́n bá ń sọ pé kí obìnrin má jáde òru lásìkò tóró bá ń ké, tó ń sọ pé òun yóò jáde dandan, ṣebí tó bá jáde ohun tójú obìnrin tó bá fojú kan orò yìí rí ojú òun náà yóò rí i, torí obìnrin tó bá fojú dorò orò yóò gbé ni o. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ El-Rufai wò tó sì ń ṣe àkọsílẹ̀ pé ó ti tún wà lọ́dọ̀ àwọn Icpc fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.